Tá a bá dé yìí, ikú tó ojúgbà ẹni òwe ló pa fún ni o. Ẹ̀yà tètè ti National Assembly pa o, nítorí bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí ìjọba ológun ó gbàjọba ní àsìkò yìí, nítorí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ọ̀dẹ̀ ọ̀dùn bí o, àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé orílẹ̀-èdè Guinea Bissau wọ́n mà ti kó ìjọ̀gbọ̀n, wọ́n ti rugi oyin o, látàrí pé ológun ti gba ìjọba ní ilẹ̀ Guinea Bissau, tó dẹ̀ fi hàn pé ikú tó pojúgbà ẹni òwe ńlá ló pa létí ẹni o. Ọmọ Nàìjíríà, wọ́n ní ìjọba Nàìjíríà ẹ lọ múra kó má jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí Guinea Bissau kó má padà ṣẹlẹ̀ sí yín o. Gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà, wọ́n ní kẹ́ ẹ múra. Kódà ọwọ́ ti tẹ ààrẹ orílẹ̀-èdè Guinea Bissau, ìyẹn President Umaru Sissoco Embalo. Ọwọ́ ti tẹ̀ o, débi pé àwọn ológun wọ́n ti ti ààrẹ náà, wọ́n ti tì í mọ́ gágá. Sójà dé para, àwọn ológun ń bínú. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti ti ààrẹ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti tì í mọ́ gágá o, látàrí pé street ológun ti take over. Àwọn ológun ti ṣe kíni, wọ́n ti gba ìjọba, ó ti wá di ìjọba ológun lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn ní ilẹ̀ Guinea Bissau. Ó dẹ̀ fi hàn pé ikú tó ń pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni o. Kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa múra sílẹ̀ gidigidi, nítorí ìgbàkúùgbà náà ni irú ẹ̀ lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, nítorí àwọn ológun náà sì máa padà gbàjọba. Tá a bá máa wo gbogbo bí ó ṣe ń lọ pátápátá yìí, ó ti tojú sí wa o. Ẹ wo bí àwọn ológun ṣe gbàjọba ní Guinea Bissau, bí wọ́n ṣe gbọ́ ìró ìbọn ní capital Guinea Bissau, ìyẹn láìpẹ́ ni àwọn ológun bínú o, ni wọ́n bá take over odidi ààrẹ Embalo, odidi ààrẹ orílẹ̀-èdè Guinea Bissau ni wọ́n detain, tí wọ́n dẹ̀ sọ ààrẹ mọ́ gágá. Ó fi hàn pé àwọn ará bíi wọn ò mú ní ṣíé o, wọn ò mú ní ṣíé rárá. Ààrẹ orílẹ̀-èdè Guinea Bissau, kódà níbi tí wọ́n bá dé, gbogbo àwọn alágbádá fẹsẹ̀ fẹ́ ni o. Gbogbo àwọn olóṣèlú fẹsẹ̀ fẹ́ ni, tá ń fẹ́ kú níwájú ológun. Kò sẹ́ni tó fẹ́ kú o. Ẹ wá mọ pabambarì bẹ̀, ibi tó tún wá lédè, ẹ mọ̀ pé ológun ò kì í fi nǹkan falẹ̀. Wọ́n ti sú ẹ̀wọ̀n gan yìí báyìí, wọ́n ti sú ẹ̀wọ̀n yìí ni o. Kódà wọ́n ti gba ìjọba tìpátìkúùkù. Bẹ́ẹ̀ làwọn ènìyàn sọ pé ìgbésẹ̀ gidi ni, pé kí orílẹ̀-èdè Nàìjíríà náà múra dáadáa, kó má jẹ́ pé kó tó pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ẹni. Inú àwọn orílẹ̀-èdè Nàìjíríà dùn o, wọ́n ní kírú ìjọba bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ohun tó wá ṣe pàtàkì ni pé àwọn tó gba ìjọba yìí kó máa ṣe lọ bẹ́ẹ̀. Ìpè ó kù bẹ́ẹ̀, ó kù Nàìjíríà, bóyá ọ̀kan lára àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n á lè bínú, tàbí tí ọmọ ológun bínú, kó bínú gba ìjọba lọ́wọ́ àwọn olóṣèlú yìí, nítorí ìṣọwọ́ bí wọ́n ṣe ń darí ìlú kò fararọ rárá. Afẹ́rẹ́ sọ pé kò yé wọn mọ́. Àfi k'Ọlọ́run Ọba kó gbà wá ní o, Yorùbá mẹ̀kúnnù, kó gbà wá lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú yìí. Àfàìmọ̀ kí wọ́n má padà wà ní ìgbèkùn Haúsá Fúlàní, nítorí àti pariwo pé orílẹ̀-èdè Yorùbá dandan ni kẹ́ ẹ fún wa, ṣùgbọ́n ẹ ṣe béèrè là ń sọ. Ó ti fi hàn pé irú nǹkan tó máa padà ṣẹlẹ̀ rèé o. Bẹ́ẹ̀ la gbọ́ pé bẹ́ẹ̀ lọ ni. Ẹ wo ọmọ Nàìjíríà ló kàn o, ẹgbẹ́ kìíní wá Nàìjà ló kàn. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti sọ pé ohun tó dáa nìyẹn ní Guinea Bissau. Ẹ wo Nàìjíríà ló kàn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́nìkan tún gbé jáde o. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí. Ó ní à ń pariwo pé kí ológun gbàjọba, ṣùgbọ́n ẹ má gbàgbé o wípé wọ́n ti kó àwọn ọmọ bókobòko sínú iṣẹ́ ológun o. Tí ológun bá wá gbàjọba,
ṣé kìí ṣe pé à ń dọ́gbọ́n fẹ́ kí bókobòkó gbàjọba nìyẹn? Bẹ́ẹ̀ tí ológun bá gba ìjọba Nàìjíríà ó túmọ̀ sí pé bókobòkó máa gbàjọba ni o, nítorí ìlàjì àwọn bókobòkó ló ń bẹ nínú ológun Nàìjíríà. Ṣé ẹ rí ibi tí wọ́n tún gbé ọ̀rọ̀ yẹn dé lóòótọ́? Bẹ́ẹ̀ nìkan ni fún ìdí èyí kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀, bàbá Tinubu ẹ ṣeun tó tọ́. Bẹ́ẹ̀ ni o, ẹ ṣeun tó tọ́, nítorí lásìkò ṣẹ̀rá àwọn National Assembly wọn ò gbọ́dọ̀ ti pa for now o, nítorí ẹ̀yin tẹ́ ẹ fọwọ́ yín fa jọ̀gọ̀dì ẹ̀yà dúró kí ẹ forí yín kó jọ̀gọ̀dì yìí o. Àìfàìmọ̀ tí wọ́n bá gba ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ nìkan ni eléyìí ṣètìjú o. A ṣe pariwo pé bàbá Tinubu ẹ pín orílẹ̀-èdè yìí kó ní kálukú mọ́ ọ lọ láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ nìkan ni ìjọ́ wo ni orílẹ̀-èdè Nàìjíríà náà á tó ṣerú ẹ̀? Nítorí ìbéèrè yìí ti wá sí ọkàn gbogbo ọmọ Nàìjíríà tipẹ́tipẹ́ wípé tí bàbá Tinubu bá kùnà láti pín orílẹ̀-èdè Nàìjíríà kó máa retí pé lọ́jọ́ kan kí ọdún mẹ́rin èyí tó dé ó ṣeé ṣe kí àwọn ológun gba ìjọba o. Bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí Bọ́láńlé sọ ó ní ṣe ń sọ wípé agbésùmọ̀mí ṣé àwọn ló fẹ́ padà wá mú bàbá Tinubu ni, àwọn atakòfà Aso Rock àbí tá a bá sọ pé ológun ó túmọ̀ sí pé àwọn bókobòkó náà máa ti darapọ̀ mọ́ ológun ká tètè mọ̀ o. Bẹ́ẹ̀ ni o, ká tètè mọ̀. Bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí eléyìí sọ, bẹ́ẹ̀ lọ̀gbẹ́ni yìí sọ pé ìjọba bàbá Tinubu tètè ṣe ohun tó tọ́ o fún orílẹ̀-èdè Yorùbá, nítorí a ò lásìkò mọ́ ẹ tètè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Bẹ́ẹ̀ ni o, nítorí àfi tí bàbá Tinubu bá jí dìde láti ṣe ohun tó tọ́ ni àwọn agbésùmọ̀mí ò ní wọlé. Ṣùgbọ́n bàbá ẹ má kọtí ikún sí o, nítorí ìjáfara léwu. Bẹ́ẹ̀ ni ẹ fún wa ní òmìnira wa ní kíákíá, nítorí àwọn agbésùmọ̀mí àwọn àgbààgbà Fúlàní wọ́n fẹ́ rí pé àwọn gbàjọba lọ́wọ́ bàbá Tinubu ni o. Àbẹ́ẹ̀rí bí wọ́n ṣe ń jayé ọlọ́ba ní tí ò sí ohunkóhun tó lè dì wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ẹnìkan tó kù yìí ká gbọ́n tí eléyìí sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí ni bàbá Tinubu ò lè ṣe nǹkan kan rárá, nítorí pé ṣé ẹ rí ètò ìṣèjọba ẹ̀ afẹ́ lè sọ pé àwọn agbésùmọ̀mí ló pẹ̀lú àwọn tó kún lọ́wọ́. Fún díẹ̀ yìí wọ́n jọ ń múra wọn ṣeré ni o. Tó wà ò ní rí jù báyìí lọ o, nítorí a máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu atẹ́lẹsẹ̀ yìí ò máa bẹ̀nà o. Ẹ bá wa share, ẹ like, gbogbo ẹni tó bá wá láòní dé ẹ bá wa subscribe, ó máa láòní dé bá o. Ẹ bá wa bó o kó lọ fáfà láfi kì í pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.